níta pọ́sù Suleiman táwọn apààyàn kọlù. Ní gbogbo ọ̀nà lèyàn ó fi máa bójìṣẹ́ Ọlọ́run nì. Apọ́sù Suleiman dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá yìí, nígbà táwọn kan dá mọ́tò rẹ̀ lọ́nà tí wọ́n sì dojú ìbọn kò wọn àtàwọn tí wọ́n tẹ̀lé. Ọ̀rọ̀ náà kì í ṣe kékeré o, nítorí ọwọ́ táwọn apanilẹ́kúnjayé náà gbélé púpọ̀. Bó bá sì jẹ́ wọ́n rọ́nà rẹ̀ ni, wọ́n fẹ́ pòjìṣẹ́ Olúwa náà, àbí kí wọ́n gbé e lọ ni. Ọpẹ́lọpẹ́ mọ́tò àkọ́tàmì tóun wà nínú ẹ̀, mọ́tò alágbára tíbọn ò lè wọlé sára ẹ̀. Bí kò jẹ́ bẹ́ẹ̀ ni, wọn ò bá rí i mú. Àwọn ọlọ́pàá tí wọ́n tẹ̀lé olọ́kì bíi tàpọ̀sù, àwọn fara gbọ́ta, wọ́n sì kú sójú ìjà. Àwọn ọlọ́pàá 3. Bẹ́ẹ̀ náà làwọn dẹ́rẹ́bà rẹ̀ 2 míì àtàwọn òjíṣẹ́ rẹ̀ 2 míì. Lára ohun táwọn èèyàn ń sọ lórí bẹ́ẹ̀mí àwọn èèyàn ṣe dé Nàìjíríà rárá nìyẹn o. Àbí ńgbà tẹni tó nírú àwọn ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn bá kó sọ́wọ́ àwọn apanigbowó, àwọn ajínigbé tàbáwọn afẹ̀míṣòfò, kí wàá láràlú lásán yóò ṣe. Ṣùgbọ́n kéèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ́mí wòlíì yìí kò bọ́ o, nítorí bẹ́ẹ̀mí ẹ̀ náà bọ́ sírú ìṣẹ̀lẹ̀ yìí, kò sóhun tí ó tìdí ẹ̀ yọ. Apọ́sù Suleiman ti sọ pé òun mọ àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Ṣólé kì í jágbà kó má ṣe lójú fìrí. Ohun tó sì yẹ kó tètè ṣe ni láti yà jẹ́ káwọn agbófinró mọ̀ wọ́n, kí wọ́n lè tètè palẹ̀ wọn mọ́, káyé sì rojú àwọn àṣebi náà. Ṣùgbọ́n bọ́rọ̀ àkọlù yìí ṣe burú tó, àwọn nǹkan méjì fojú hàn ńbẹ̀ tó yẹ káwọn èèyàn fiyèsí. Nítorí irú àwọn ọ̀rọ̀ báyìí náà la fi ń ṣàríkọ́gbọ́n tàbáwò kọ́ ṣe. Àkọ́kọ́ ni iye ọlọ́pàá tó wà lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run yìí, tí gbogbo wọn sì parẹ́ sẹ́nu iṣẹ́ ẹ̀ṣọ́ tí kì í ṣe tilé iṣẹ́ ìjọba tàbí tọ̀gá ńlá lẹ́nu iṣẹ́ ìjọba. Ńgbà tọ́lọ́pàá 3 bá jẹ́ṣọ́ fòjíṣẹ́ Olúwa kan ṣoṣo, tá a bá fẹ́ kàyé àwọn pásítọ̀ àtàwọn oníṣẹ́ ẹ̀mí tí wọ́n wà lórílẹ̀‐èdè yìí, tí gbogbo wọn sì láwọn lẹ́tọ̀ọ́ sọ́lọ́pàá, yóò ṣòro káràlú tó rọ́lọ́pàá tí ó dáàbò bò wọ́n ń gbòòrò. Gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá pátá ni wọ́n máa ń pariwo. Wọn ò ní kí wọ́n káwọn ọlọ́pàá kúrò lẹ́yìn olóṣèlú, wọn ò kó wọn kúrò lẹ́yìn olówó. Àmọ́ bí wọ́n ti ń pariwo tó náà làwọn ọlọ́pàá tó ń ṣàwọn èèyàn wọ̀nyí ń pọ̀ sí i. Bí kálukú bá sì ti lówó tó ní òfin níye ọlọ́pàá tí ó máa ṣọ́ tó. Nígbà tí wọ́n bá kàyé àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ fáwọn èèyàn ńlá, tó sì jọ̀wọ́ aráàlú ni wọ́n ń san fún wọn, tí wọ́n bá kóye àwọn ọlọ́pàá náà jọ, àfàìmọ̀ kí wọ́n má juye táráàlú tó ń sanwó àwọn ọlọ́pàá náà ń lò. Òjíṣẹ́ Olúwa ó ní, olóṣèlú ó ní, ọba ó ní, àwọn olówó yóò sì gbà tiwọn lọ́tọ̀. Lọ́jọ́ wo láràlú ó wà gbádùn ọlọ́pàá? Lọ́jọ́ wo lọ́lọ́pàá ó ṣètò ààbò fáráàlú? Ohun tó ṣẹlẹ̀ yìí táṣìírí ìbọ́rọ̀ náà ti rí láàrin àwọn èèyàn ńláńlá wa. Ọ̀gá ọlọ́pàá sì gbọ́dọ̀ fìdí àṣẹ tó ti pa tẹ́lẹ̀ múlẹ̀ pé kí gbogbo ọlọ́pàá padà sí báráàkì, kí wọ́n sì ti bẹ̀ pín wọn sáàrin ìlú yíkáyíká. Èyí tó tún dàbí ọ̀rọ̀ yìí náà ni tàwọn èrò tí wọ́n ń lọ sílé Olúwa gbogbo, tí wọ́n sì sọ pásítọ̀ tàbí wòlíì tàbẹ́ni yòówù tí wọ́n bá ń lọ bá ń bẹ̀dọ̀ Ọlọ́run tàbí gbákejì Ọlọ́run. Òjíṣẹ́ Ọlọ́run ni yóò sọ fún wọn pé wọn ò nílò ààbò ọlọ́pàá tàbí tagbófinró Nàìjíríà kankan. Ẹ̀jẹ̀ Jésù tàbágbára rẹ̀ nìkan ti tó fún ohun gbogbo tí wọ́n bá fẹ́ ṣe. Ṣùgbọ́n àwọn òjíṣẹ́ Olúwa fúnra wọn ò dúró dẹ̀jẹ̀ àtagbára Jésù yìí mọ́, nítorí iye ọlọ́pàá tó wà lẹ́yìn àwọn míì ju èyí tí ẹ bá lẹ́yìn gómìnà lọ. Báwọn náà bá sì ń bọ̀ lóde gírígírí bí ìgbà tó lóṣèlú ń bọ̀ ni, bẹ́ẹ̀ iṣẹ́ Olúwa ni wọ́n láwọn ń ṣe o. Ńgbà tí pásítọ̀ bá ń kọ́ ọlọ́pàá rìn tìbọntìbọn, tó jáwọn ló gbójúlé fáàbò àtẹ̀ṣọ́ rẹ̀, tọmọ ọjọ́ ń sọ pé pásítọ̀ lòun gbójúlé fáàbò àtẹ̀ṣọ́ tòun, ǹjọ́rọ̀ náà ó yàtọ̀ síra wọn báyìí. Èyí la ṣe gbọ́dọ̀ fohun tó ṣẹlẹ̀ yìí ṣàríkọ́gbọ́n. Lẹ́ẹ̀kan sí i, ká bá pọ́stù Suleiman dúpẹ́ pọ́rọ̀ náà kò já síkú. Ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ la dárò pẹ̀ láwọn táwọn èèyàn wọn kú, kọ́lọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Èyí tó kan aráàlú ni láti máwọn ọ̀rọ̀ tó tìdí ìṣẹ̀lẹ̀ yìí yọ ṣàríkọ́gbọ́n, nítorí òní kọ́ o, nítorí ọjọ́ míì ni. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.